Mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire níbikíbi tí ẹ bá ti ń wò mí ní àgbáyé. Ẹ kú dédé àsìkò yìí. Mo sì kí ọmọ mi alálùbáríkà tí mo gbé wá sí ojú ìwòran yín lénìí. Ọmọ alálùbáríkà ni. Ọmọ tí èèyàn máa ń fi tọrọ ọmọ. Ẹ rí i pé tí n bá gbéyàn wá mi kì í sábà exaggerate nǹkan, gbogbo yín náà lè máa ti mọ̀ yẹn. Ṣùgbọ́n ọmọ tí mo gbé wá lónìí ó jẹ́ ọmọ alálùbáríkà as far as this industry is concerned. Ó jẹ́ ọmọ tó ní ìtẹríba, ó ní ìtẹríba débi pé to a fault. Ó dẹ̀ jẹ́ ọmọ tí mo nífẹ̀ẹ́ sí gan-an, tó náà sì nífẹ̀ẹ́ sí gbogbo àgbàlagbà. Ní alẹ́ yìí mo gbé ọmọ alálùbáríkà náà wá nítorí pé a ní àwọn ọ̀rọ̀ kéékèèké kan tá a fẹ́ béèrè lọ́wọ́ ara wa. Àwọn ọ̀rọ̀ kéékèèké yìí ni ó sì fi hàn ibi tí kálukú wa kángun sí. Àbúrò mi alálùbáríkà Okele, mo fẹ́ kí o kọ́kọ́ dá orúkọ ara rẹ fún gbogbo àgbáyé kó o sì kí wọn kú lé láti ọ̀dọ̀ rẹ bẹ́ẹ̀. Mo kí gbogbo ẹ̀yin tiwa. Orúkọ mi ni Babatunde Usman tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Okele. So lórí prógámù bàbá wa bàbá Sokoti ó láwà yìí 8 ló yẹ ká ṣe, èmi ni mo delay time torí busy time ni, ẹ má bínú. Àbúrò mi dákun má bínú, wàá tó bá mi tún kinní yẹn ṣe torí pé ohun yẹn ò tiẹ̀ jáde, bóyá sọ̀rọ̀ sókè tó ní o, bóyá nǹkan kan ní o, ohun yẹn ò tí ì jáde tó. Orúkọ mi ni Babatunde Usman Okele. Okay, anyway, jẹ́ ká ra máa bá lọ torí pé àwọn tó ń gbọ́ nínú ilé sọ pé àwọn ń gbọ́ dáadáa. Àbúrò mi, mo gbé ẹ wá sí ojú gbogbo ayé láti wá fi ẹ̀mí ìmoore hàn sí ẹ torí wípé ọmọ alálùbáríkà ni Ọlọ́run dá ẹ. O dẹ̀ ń fojú pààyàn rẹ. Ìwọ náà dẹ̀ rí láti gbà tí mo ti mọ̀ pé gbogbo ohun tó o bá mú lọ́wọ́ báyìí o mú ni. Èèyàn ò lè fi owó tì ẹ́, èèyàn ò lè fi nítorí pé ipò kan gba nǹkan tó o bá mú lọ́wọ́lọ́wọ́ àfi tó o bá feel pé ó wù mí láti fi kinní yìí sílẹ̀. Àwọn èèyàn kan láti diaspora àti láti Nàìjíríà tá a wà yìí náà, wọ́n ní ìgbàgbọ́ kan lórí àwa òṣèré orí ìtàgé. Ìgbàgbọ́ náà dẹ̀ ń bà mí lẹ́rù gan. Ẹ̀rù tí ìgbàgbọ́ yẹn ń bà mí ni wípé kí ló ṣẹlẹ̀ tí àwọn èèyàn ṣe máa bìlífù pé gbogbo èrò táwọn ní lórí Yoruba Nation àwa ò ní. Ṣé máa nígbàgbọ́ wípé gbogbo àwa òṣèré ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn bá ń ṣe fún ìgbéga àti ìlọsíwájú orílẹ̀-èdè yìí pé a kì í sábà dá sí. Èmi ti sọ ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀. Nígbà tí ọ̀rọ̀ Yoruba Nation yìí tó dé, àwọn èèyàn tó ń bẹ̀rẹ̀ sí ní sọ, ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí irú mi jáde. Mo dẹ̀ ti interview àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà tí wọ́n sọ ìhà tí wọ́n kọ sí ọ̀rọ̀ Yoruba Nation. Mi ì fẹ́ kó o parọ́, mo fẹ́ kó o sọ bó ṣe rí ní ọkàn ẹ gangan torí pé mo mọ̀ pé ọmọ akin ni ẹ ò kì í sojo. Ọ̀rọ̀ Yoruba Nation yìí, ìhà wo ni wọ́n ti ẹ̀ kọ sí Yoruba Nation wa tí a gbé lọ́wọ́ yìí? Ìhà wo ló kọ sí? Pàápàá jùlọ, kí ni ìdí pàtàkì tó o fi kọ irú ìhà tó o kọ sí? Ọmọ àlè Yorùbá ni ò ní support Yoruba Nation torí pé tá a bá ní ká wò ọ̀pọ̀lọpọ̀ àlùmọ́nì ó wá láti Yorùbá àti Ìgbò àtàwùsá o.
Yorùbá ni wọ́n fi ń gbéra bẹ́ẹ̀ àmọ́ kan tá a gbé dání mi ò dẹ̀ rò pé láti ìgbà tá a ti wà mi ì ṣúọ̀ pé Yorùbá ti ṣe adarí orílẹ̀-èdè yìí rí bóyá ká jẹ second àbí kán la fẹ́ jẹ́ ẹnìkan da kinní kan ẹnìkan ṣe kinní kan ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní country wa yìí wọ́n máa ná jẹ́ èèyàn kan gbé even though àwa tá à ń jáde tá a bá ń jáde inú fo àyàfo la fi ń jáde ọkàn wa ò balẹ̀ wọ́n ná kidnap èèyàn lọ́nà Ìbàdàn wọ́n ná kidnap èèyàn lọ́nà kinní kan mo ìwo fídíò kan lẹ́nu dọ́mẹ́ta yìí tí wọ́n ní wọ́n ń bọ̀bọ̀ kan wọ́n bá AK-47 lọ́wọ́ ẹ̀ wọ́n ní kinní kan ó sọ pé òun wá láti Mali so Yorùbá láti ronú bàbá wa Ògúndé wọ́n ti kọ́ lórin tipẹ́ pé káwa Yorùbá ronú àsìkò tá láti ronú rẹ̀ so àsìkò tá láti ronú rẹ̀. dákun jọ torí Ọlọ́run mo kọ́kọ́ fẹ́ kọ́ọ̀tì dáná àbí kí wọ́n bá mi kọ́ọ̀tì lọ́dọ̀ ẹ̀ màá tún padà gbé ẹ wọlé padà sí sódà kí níyà lè láòdù rárá àti ṣe íǹchì tó wà ń bẹ̀ tó fi jẹ́ pé èmi ò gbọ́ nǹkan tó ń sọ dáadáa. bẹ́ẹ̀ mo ń gbọ́ yín nẹ́tíwọ̀kì mo ń gbọ́ yín. rọra bá mi kọ́ọ̀tì náà màá wá gbé ẹ wọlé padà sí. mo ti ń try láti gbé àbúrò mi wọlé padà sí káàbọ̀. sẹ́ẹ̀n gbọ́ mi sà. mo fẹ́ kí o bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sí. ojú òní tiẹ̀ mo ti ń gbọ́ bẹ́ẹ̀ yẹn sọ wá rí dákun torí Ọlọ́run torí àwọn èèyàn fẹ́ gbọ́ ẹ dáadáa ìwọ náà dẹ̀ mọ̀ pé ìwọ náà mọrú ọmọ tó jẹ́ lọ́wọ́ àwọn èèyàn kì í ṣe pé èmi ni màá ṣẹ̀ṣẹ̀ sọ fún ẹ ìwọ náà mọ irú àwọn èsì tó máa ń gbọ́ nínú àwọn messages táwọn èèyàn máa ń sẹ́ndì sí ẹ bí èèyàn bá jẹ́ olóríire èèyàn máa mọ̀ nínú ọ̀rọ̀ táwọn èèyàn bá ń sọ béèyàn bá jẹ́ olórí ibú èèyàn máa mọ̀ fúnra rẹ̀ pé ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ fi hàn pé òun ò kì í so olóríire ní ìgbà tí ọ̀rọ̀ Yorùbá Nation yìí ṣẹlẹ̀ wọn ò rí ọ̀pọ̀lọpọ̀ wa ká jáde ṣùgbọ́n ní àsìkò ìgbà tí Ọlọ́run ti wá fún wa ní àǹfààní tèmi jáde tí mo sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òṣèré orí ìtàgé yìí ni wọ́n gbé Yorùbá Nation yìí dání ṣùgbọ́n nígbà míì ó fẹ́ máa ń dàbí ogun fún wa nítorí pé a máa ń wo ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì irú ni ẹ máa wí irú lẹ́lòmíì ó máa wí pàápàá jùlọ ń táwa bá sọ ni wọ́n tẹ̀ bàtì bí ẹni pẹ́lú mi ò tí ì sọ nǹkan tó jù bẹ́ẹ̀ lọ ní tí ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ wa ó dá sí nìyẹn tí ò jẹ́ ká gbójú síta nìyẹn ṣùgbọ́n sì nígbà tí ọ̀pọ̀lọpọ̀ wa ti ń gbé ojú síta mo fẹ́ kí ìwọ gangan sọ fún mi kí ló rò pa ń fẹ́ ní ilẹ̀ Yorùbá gangan. yà ṣe rí ọ̀rọ̀ Yorùbá Nation tẹ bring out I need Yorùbá Nation I need it torí pé tá a bá ní ká wò látijọ́ mi ìṣúọ̀ pé Yorùbá tí darí ìlú yìí rí tá a bá ní Yorùbá darí ìlú yìí a máa sọ pé bàbá wa Ọbásanjọ́ which is bóyá àwọn málà ni wọ́n gbé wọn wá ń gbà yẹn ayé Abíọ́lá aṣọ̀tẹ̀ ara wa ayé bàbá wa Awólọ́wọ̀ aṣọ̀tẹ̀ ara wa bẹ́ẹ̀ ni bá ṣe máa wòrè táwọn Fúlàní tí wọ́n máa kidnap wa kò sí tẹ́ bá lọ wo tó fi dé airport ni o tó fi dé kinní kan commissioner ni o tó fi dé Fúlàní ló ń darí ẹ̀ àwọn ni wọ́n jẹ́ ọ̀gá which is tí ẹ kó rí bẹ́ẹ̀ bàbá wa Sunday Igboho wọ́n sọ̀rọ̀ kan gbà kan pé kí ló dé tí airport ta ní gan ní Èkó tó ń jẹ́ Muritala airport tí ò jẹ́ Abíọ́lá kò jẹ́ Tinubu kò jẹ́ Awólọ́wọ̀ so ibi tó yẹ káwa Yorùbá ká ti jòkó ká ronú nìyẹn àti Yíbò àtàwùsà àwa Yorùbá la wà láàrin wa àwa náà fi ń gbéra tàdé ní nǹkan tó pọ̀ a ní resources tó pọ̀ ọ̀dọ̀ wa náà ti ń jẹun àwọn Yíbò gan wọ́n ti rí wa bíi pé àjọ ní Nàìjíríà ni. wọ́n ti ẹ̀ ní Èkó wọ́n ní no man's land l'Èkó. mo ti gbé Ìkòròdú mo gbé
sáìdì òkè oko wọ́n máa ń pè bẹ̀rẹ̀ lókè oko ní agric ìgbà yẹn làwọn bọ́ńkìrì tí wọ́n ń ṣiṣẹ́ nígbà ayé Jonathan mo màrà tí wọ́n ń dá wọ́n lè lọ́mọ ẹni ò lè ṣe díbẹ̀ bẹ̀rẹ̀ kákólẹ̀kẹ̀ sí ìdọ̀mọ ẹlòmíì we need Yoruba Nation a mọ̀ pé wọ́n try so we need Yoruba Nation baba even though lórí production tá a wà yìí ẹ máa wo lára nǹkan tó lọ́n fẹ́ fi wá hàn pé Yorùbá wọ́n máa ní à tó bá ṣe fíìmù tó bá sọ English tó bá ṣe gbá ẹ lọ wá agẹ̀sìn kọ́lé Fẹ́mi Adébáyọ̀ ẹ wò bó ṣe trend even though tó fi mọ́ Yíbò àti Yorùbá ni wọ́n mọ fíìmù tó ń jẹ́ agẹ̀sìn kọ́lé so ó fi hàn pé Yorùbá a ní talent a lọ́pọlọ a ní gbogbo nǹkan even though ká lọ wo fíìmù wọn lórí kíní tá a wà gan ẹ máa rí i pé àwọn Yorùbá crew ni wọ́n lò níṣẹ́ tẹ́ ẹ kọ́ wa tá a bá ní lọ́wọ́ ẹ̀ so a ní di ìrẹ́pọ̀ tó pọ̀ we have to believe in ourselves baba I support Yoruba Nation I support ẹ gbàgbé. àbúrò mi pẹ̀lú òní parẹ́ máyé lára pẹ̀lú ògo Ọlọ́run. àmín. now mo fẹ́ béèrè nǹkan kan dákun nírú inú fún àyàfu tá a wà nílẹ̀ Yorùbá sí tá a bá tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà tá a bá ń lọ sí location tí location yẹn ìwà àṣẹ àárín ìgboro tó jẹ́ pé inú igbó àwọn traditional films tá a máa ń ṣe yẹn kí ló máa ń wà lẹ́mìí ẹ̀ tó bá ń lọ nírú àsìkò tá a wà yìí. ẹ̀rù máa ń bà wá o bàbá even though àwa tá a máa ń lọ MC ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwọn Oǹdó ẹ woru chọ́ọ̀chì tí wọ́n lọ pa àwọn èèyàn ẹ woru even though tẹ́lú bá pè ń gbà ẹ fẹ́ wá bá a ṣe MC lóńdó máa ní mi ò lọ. A part of Yoruba Nation we have to accept Àmọ̀tẹ́kùn torí ọjọ́ tí mo ń lọ lọrin ọmọ lọrin ni mí ọjọ́ tí mo ń lọ lọrin láti Ìbàdàn ọ̀nà tí wọ́n road tí wọ́n ṣe ń ṣe láti Ìbàdàn sí Ògbómọ̀ṣọ́ mo rí iṣẹ́ táwọn Àmọ̀tẹ́kùn ń ṣe ń bẹ̀ why kí ló tí wọ́n accept wọn. wọ́n kọ́ làwọn àgbà kan lò bọ́n federal government àgbà kan lò bọ́n. so why. àwọn sì ní ìsíwà wọ́n ní kinní kan wọ́n ní security group tó pọ̀ gan ní north wọ́n á dẹ̀ ok àwọn tí yóò ti ẹ̀ ń ṣe security ebi à ń gbébọn àwọn security tiwa tá a dẹ̀ ní tá a gbójúlé àwọn náà ló dárúkọ àwọn Àmọ̀tẹ́kùn ṣùgbọ́n nígbà tí Àmọ̀tẹ́kùn tó bá ní nǹkan tó fi pé pé tí wọ́n bá ti ẹ̀yìn bọ́ sí ìbọn ò ní mú tí ìbọn ò bá mú ọ ṣé wọn ò lè yín ẹ lọ́rùn nígbà tí ò sí nǹkan kan tí wọ́n fẹ́ fi tákù àwọn olórí burúkú yìí so wọ́n wá sọ wá sínú inú kí ni bá tiẹ̀ pé gan inú fún àyàfu débi pé kíru wa fẹ́ jẹun nílé kéèyàn gbọ́ ariwo kéèyàn fẹ́ máa yàgbẹ́ sára pé kí ló ń ṣẹlẹ̀. now wọ́n tó ń sọ kinní kan wípé ọ̀pọ̀lọpọ̀ nù àwa tí a jẹ́ Yorùbá pé bí àwọn kọ̀ọ̀kan ṣe ń gbé tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀yẹn pé kí là ń rò gangan lẹ́mìí tá a kì í fi ń fẹ́ jáde láti sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n fẹ́ mọ nǹkan tá à ń rò lẹ́mìí kí là rò pé ó lè ṣẹlẹ̀ kí ni àwọn nǹkan kan tá à ń rò lẹ́mìí tá a kì í fi ń fẹ́ jáde sọ pé ń sìn ìwọ ti jáde sí ìwọ sáà pé gbogbo àgbáyé náà ti ń wẹ̀ ìwọ gbójú jáde sí nítorí wípé o nígbàgbọ́ nínú nǹkan tó ń sọ ló fi gbójú jáde ṣùgbọ́n bóyá èmi àti ẹ lè gbẹnu sọ fún àwọn èèyàn yòókù kí ló rò pé ó fà á tí àwọn èèyàn ò lè jáde láti sọ wípé Yorùbá Nation ni mo fẹ́. nǹkan tó ṣẹlẹ̀ ni pé oníkálukú mọ òótọ́ but ẹ mọ̀ pé ọ̀rọ̀ ìjọba Nàìjíríà kọ́ ló ń ṣàánú wa ni o because wọ́n ní olóòótọ́ lu oníkàlù. bẹ́ẹ̀ni. oníkàlù mo wo fídíò kan ní ọjọ́ wo bóyá jẹta wọ́n ná mú bọ̀bọ̀ kan wọ́n káàbọ̀ mọ́ lọ́wọ́ kíní kan 70 kíní kan rand ó sọ pé òun wá láti Mali. bẹ́ẹ̀ni. Kàn imagine ó wá láti Mali báwo a máa fẹ́ travel kó lẹ́kọ̀ọ́
lọ Ìbàdàn lọ kíní ẹ̀rù máa bà wá nínú country tá wà. I don't understand o. Èèyàn ní gbébọn bọ̀ láti Mali yẹn àwọn tó wọ́jọ́ ọmọ ìlú orílẹ̀-èdè yìí ò lè gbébọn ẹnìkan ní kó bọ̀ bọ̀ láti Mali yẹn wọ́n sì free àti kó wọlé ṣùgbọ́n wa láti defend ara wa láǹfààní àti gbébọn. Ṣé àwa fẹ́ kú sínú ìyà yìí ni. Ẹ máa gbọ́ mo ṣe wà ó yẹ kí n wà ní Dubai látànà but due to àwọn ọmọ wa tí wọ́n wà ní Dubai tí wọ́n ṣe rádaràda wọ́n ní wọ́n báńdì Nàìjíríà or kí n sọ pé Africa generally wọ́n ti fún wa ní option mi but wọ́n mú àwọn yẹn tó bá jẹ́ Nàìjíríà ló ti ṣẹlẹ̀ ní nǹkan tá a fẹ́ mú even though a lè má lè rí wọn mú. Àìmọye ọmọ Nàìjíríà wọ́n fẹ́ lọ iṣẹ́ ní other country tí wọ́n rẹ́dí àti ṣiṣẹ́ ok àmọ́ aláwọn èèyàn òṣìṣẹ́ wọn iṣẹ́ àwọn tó ń ṣiṣẹ́ kí náà fún wọn. Àìmọye àwọn tó jẹ́ pé wọ́n kàwé at the end of the ọ̀kadà náà ń gùn. So baba we need Yoruba Nation bóyá kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ tí ò bá wọ̀ bóyá kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ bóyá kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Tó pè wá nìyẹn. Ẹ máa wo irú movie industry nǹkan táwọn èèyàn ṣe ní movie industry tó jẹ́ Yorùbá gan táwọn òyìnbó bá ṣe yẹn irú ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wà mọ owó tó yẹ kẹ́ máa gbà ní ipa tẹ́ ti kó lórí iṣẹ́ yìí legend ni tó yẹ ká máa sanwó fún ọ̀tọ̀ ní àwa àti mákẹ́tà ọ̀tọ̀ ní àwọn Párìsì ọ̀tọ̀ ní tàwọn tí wọ́n tó ń dú wa káàkiri inú igbó. So ọ̀tọ̀ọ̀tọ̀ nìyẹn mo mọ ìjà àtẹ̀jà ń gbà Párìsì náà mo bẹ ṣe ń kó wọn gbà yẹn. Bẹ́ẹ̀ni mo mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ ló ń sànù wa ni. Bẹ́ẹ̀ tẹ́lí. Sórí ètò tí ń bà mí lọ́kàn jẹ́ jù ọmọ ètò ń bà mí lọ́kàn jẹ́ jù ètò bà mí lọ́kàn jẹ́ jù rè òkè lónìí mo gbọ́ wípé wọ́n ní ọwọ́ ti bà ẹni tó darí àwọn tí wọ́n lọ pààyàn ní Ondo. Ṣùgbọ́n a ti gbọ́ irú eléyìí more than 50. Ìjọ tí wọ́n mú wọn nìkan lẹ máa gbọ́ tó bá jẹ́ pé búrẹ́dì lẹ́ni yẹn gbé tàbí ó lọ kówó ìyá kan níbi tí ìyá yẹn kówó sí wọ́n fojú rẹ̀ hàn wá. Ẹni tí wọ́n sọ pé wọ́n ti mú ìyá àrójú ẹ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n dẹ̀ ti sọ pé wọ́n ti mú bí irú eléyìí tó bá ti jẹ́ Nàìjíríà ló mú wọn tó sì jẹ́ pé àwọn ni wọ́n rán wọn ṣẹ́ tí wọ́n ń ṣe kì í gbọ́ nǹkan kan nípa wọn kàn gbọ́ pé wọ́n mú wọn dẹ̀ ní gbọ́ anything mọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n á pa mọ́lẹ̀. Now àwa ń wò pé ok tó bá jẹ́ pé àwa ara wa ni dákun àbúrò mi ṣé ó easy kí nǹkan kan ṣẹlẹ̀ sí mi kí wọ́n mọ́ kí kó mọ́ káwọ́ lára kí nǹkan kan tí ò bóyá nǹkan tí ò tiẹ̀ dáa díẹ̀ ó ṣẹlẹ̀ sírú mi ṣé kò ní káwọ́ lára. Débi pé kílù ẹ wá wò sòsòsòsòsò débi pé kílù ẹ wá wò sòsòsòsòsò kéèyàn ó gbé ọ̀bẹ kéèyàn ó sì gbé sí èèyàn lọ́rùn irú ayé wo la wá yẹn ṣé dandan ni kádìjọ wà pọ̀ yìí ni. Kò ṣe dandan. dẹ́ńtà àbádìjọ wà pọ̀ ta ni ìyá ọ jẹ. Even though nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ máa rí pé lórí ọ̀rọ̀ artist yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì máa sick ojú ń tì wá gan láti ní ara lágbájá òyà ẹ fún wọn lówó wípé ojú tí wọ́n fi ń wò wá iṣẹ́ tá à ń ṣe ju owó tá à ń rí lọ àwọn èèyàn mọ̀ ni. a máa lọ tọrọ owó lórí íńtánẹ́ẹ̀tì. Àwọn èèyàn mọ̀ ni a dúpẹ́ lọ́wọ́ àwọn fans náà tí wọ́n ń dá sí ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ojú tán fi ń wò wá náà bẹ́ẹ̀ kọ́ lórí àwa náà ń gbìyànjú ni so ó dàbí kan sọ pé à ń ṣiṣẹ́ kinní kan à ń ṣèṣe erin à ń jẹ̀jẹ̀ lírí so ti yé yín so kọ́lọ̀ ń ṣàánú wa ni àwọn nǹkan imagine nígbà tẹ́ ẹ̀dá mú ẹ̀dá ẹgbẹ́ láìṣẹ́ díẹ̀ kéèyàn tó pẹ́ díẹ̀ gan èèyàn gbọ́dọ̀ bẹ̀rù ká má sọ pé èèyàn
adẹni afẹ́ máa lọ lọ tiwa lọ́tọ̀ ẹni dandan àtúní lọ. a ní one nation which one nation one nation tá a bá ní káwò tó fi dórí army staff tó fi dórí ọlọ́pàá tó fi dórí kankan àìmọ̀ ìgbà táwọn ọlọ́pàá máa rà sí bóyá mo ń bọ̀ láti Kòròdú bóyá jẹta ọlọ́pàá dá mọ́tò mi dúró ó jẹ́ Ìgbò ṣáìdì Kétu ó sọ fún mi pé òun ò mọ̀ mí but Ọlọ́run ló ní kó jẹ́ pé gbogbo pépà mi everything pé owó tó yẹ kí n fún wọn àwọn ọmọ tá mo padà fún wọ́n dẹ̀ chẹ́kì gbogbo mọ́tò mi mo drug débi pé màá ní mò ń mu mi ò fagbó mi ò so fa sìgá so ngbà tó dẹ̀ chẹ́kì inú mọ́tò tí wọ́n dẹ̀ rẹ́ ní tì so àwa fúnra wa ká ọjọ́ wo ni mo lọ sí Làrò ní táàgì bá àwọn ọmọ kéèké àwọn bóyá fíò ẹ mọ̀ pé wọ́n ti dà papọ̀ ní Nàìjíríà tá a wà yìí Nàìjíríà ni mo ti mọ̀ pé bóyá lófin àbí ọlọ́pàá ò ní right láti máa béèrè driving license lọ́wọ́ yẹn ọlọ́pàá ń béèrè driving license tọlọ́pàá ni pé ẹ chẹ́kì mọ́tò kò ń ṣe stolen mọ́tò ẹ prevent crime. So ọlọ́pàá ń béèrè driving license wọ́n ti mú mi rí tí mo bá wọn pé ọlọ́pàá nídìí driving license wàláì bàbá wọ́n lọ gbé road safety wá fún mi ọlọ́pàá wọ́n gbé ọ̀kadà wọ́n lọ fi gbé nígbà tí mo sọ fún wọn pé kò ń ṣe right yín láti máa béèrè driving license lọ́wọ́ mi which is wà wọ́n tún lọ gbé so kọ́lọ̀ ń ṣàánú wa ni we need àti now ní gẹ́gẹ́ bí ẹni tó wá nífẹ̀ẹ́ sí Yorùbá Nation yìí àwọn èèyàn kan wà ní diaspora tó jẹ́ wípé bó ṣe ń ká wọn lára tó ni wọ́n ṣe ń sọ̀rọ̀ à ń gbọ́ ọ̀rọ̀ òdì lẹ́nu wọn ṣùgbọ́n nígbà tí wọ́n bá pàyàwó èèyàn tàbí wọ́n bá pa ọmọ èèyàn irú ọ̀rọ̀ wo lèèyàn ò lè fi ìtara sọ apart from pé wọ́n á tún wá fi ìtara yẹn sọ̀rọ̀ wọ́n tún gbogbo bí ọ̀rọ̀ Yorùbá Nation yìí bí ó ṣe lójútùú wọ́n tó náwó bẹ̀ wọ́n náwó wọ́n nára dákun àwọn èèyàn tí wọ́n wà lórí nǹkan yẹn bóyá Nàìjíríà ni o diaspora ni o dákun irú ìmọ̀ràn wo ló fẹ́ fún wọn. Bàbá ẹni tó bá kàn ló mọ̀ o ẹni tó bá kàn ló mọ̀ o. Bẹ́ẹ̀ni. Ọlọ́run má yẹ ká burú kan wá ẹni tó bá ní wàhálà wọn pọ̀ tó bá kan ẹbí ẹ wàá mọ̀ o. Ọlọ́run má yẹ ká burú kan wá. Àmín. Yorùbá táìmù tá a nídìí láti sọpọ́tì ara wa rè wọ́n ní ọmọ ẹni òṣèlú bẹ̀rẹ̀ á lè filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Bẹ́ẹ̀ni. Á lè filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. So ìgbà tán pé Yorùbá Nation jáde àwọn nǹkan tako ẹ̀ ó nígbà tí bẹ́ẹ̀tì Yorùbá awáláwa láàrin Haúsá àti Ìgbò a rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀sán. Ẹ lọ sí airport Èkó ló wà Nàìjíríà ni o ẹ lọ àwọn tó sọ dà látòrí 1 to 5 Fúlàní why even though airport bá ní Nàìjíríà ní Èkó mi báyìí wọ́n ní Muritala airport kí ló dé tí ò jẹ́ Tinubu airport àbí tí ò jẹ́. Kí ló tí ò jẹ́ Awólọ́wọ̀ airport kí ló jẹ́ tí ò jẹ́ Abiola airport. Tí ò jẹ́ Abiola airport. So time tí Yorùbá láti dìde láti ronú rẹ̀. Àwọn bàbá wa tí wọ́n ní Yorùbá ronú àwọn bàbá Ògúndé kọ time tí Yorùbá dìde láti ronú rẹ̀. Time tá a nídìí láti ronú rè. Ok. Mo wá fẹ́ kó o bá mi ṣe. Mo wá fẹ́ kó o bá mi ṣe àdúrà fún àwọn èèyàn gbogbo àwọn èèyàn tí wọ́n bá wá gbé Yorùbá Nation yẹn lọ́wọ́. Tí wọ́n bá jí láàárọ̀ Yorùbá Nation ni wọ́n ń rò. Tí wọ́n bá jí tó bá sùn ní alẹ́ Yorùbá Nation ni wọ́n ń rò. Tí wọ́n bá ń jẹun Yorùbá Nation ni wọ́n ń rò. Gẹ́gẹ́ bí ìwọ gangan sìn èèyàn á ti mọ̀ pé
kì í ṣe pé nítorí pé mo bi ẹ́ léèrè ọ̀rọ̀ Yorùbá Nation ló ti ń sọ̀rọ̀ yìí because ò ní súré máa ro gbogbo àwọn nǹkan tó ń rò yẹn tó bá jẹ́ pé nítorí pé mo bi ẹ́ léèrè pé kí ni àtò kọ sí Yorùbá nìkan ló fi ń sọ̀rọ̀ ó túmọ̀ sí pé gbogbo ohun tó ń bẹ ní ẹ̀mí rẹ ló ń sọ jáde tèmi náà ń gbọ́ yìí so irú àwọn èèyàn yẹn mo fẹ́ kí wọn náà bá mi lù wọ́n lọ́gọ ẹnu kó o dẹ̀ bá mi ṣàdúrà fún wọn. ṣe rí gbogbo àwọn tí wọ́n gbé Yorùbá Nation dání gbogbo èrò ọkàn wọn dáadáa ni wọ́n fẹ́ bí wọ́n ṣe wọ́n fẹ́ Ọlọ́run ọlọ́jọ́ èní bí wọ́n ṣe rò ilé ìtọ́nà wọn náà ní bàjẹ́. Àmín àmín Ọlọ́run á àmín fún wọn ní sọpọ́ọ̀tì àti agbára tí wọ́n fẹ́ Ọlọ́run á fún wọn. Yorùbá Nation káwọn pé kò easy àti build kò easy torí pé kéèyàn tó gba òmìnira ó máa ní ogúnnú bẹ́ẹ̀ gbogbo ogun tó bá wà bẹ́ẹ̀ Ọlọ́run máa fún wa ṣe. Àmín. I support Yoruba Nation. Now, even though mo wá béèrè kankan lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ni. Now, mo wá fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ̀ tí mo fẹ́ káwọn èèyàn rí. Ṣé láti àsìkò yìí lọ ìwọ náà already láti pẹ̀lú mi láti jọ máa dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ sọmọ pé àkókò jà àyọ̀bọ̀n àyàdá ibi táwa dẹ̀ lórúkọ dé àgbọ́dọ̀ máa búyàn a lè sọ fún yàn téèyàn bá ṣe tí ò dá o ṣùgbọ́n irú wa ò lè máa búyàn tí irú wa bá ń búyàn n tó máa túmọ̀ sí ò ní dá bínú bá tiẹ̀ ń bí wa lórí nǹkan míì nítorí orúkọ tá a níyẹn a máa fi ọwọ́ wọ́nú now ṣé ìwọ náà ti ṣetán báyìí láti wà pẹ̀lú mi láti máa bá àwọn èèyàn wa sọ̀rọ̀ kí káwọn tí wọ́n ń gbé Yorùbá Nation dání yẹn kí wọ́n lè rí wípé kì í ṣàwọn nìkan ni àwọn gbé dání torí pé kinní kan bà mí lẹ́rù sórí nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation tó bá rí báwọn èèyàn ṣe ń gbé mi èmi gan mọ̀ pé mi ò tó báwọn èèyàn ṣe ń gbé mi in tó dẹ̀ fà ni pé inú wọn dùn wọ́n believe pé àwọn àjọ tí ò bá wa dá sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ rárá ìkọ̀ọ̀kan nínú wọn ti ń yọjú ìwọ́dẹ̀ rèé nídìí iṣẹ́ yìí bó o ṣe kéré mọ lọ́jọ́ orí èmi mọ bó o ṣe tó sọmọ pé àwọn díẹ̀ sílẹ̀ mọ́ bí wọ́n ṣe tó ṣùgbọ́n àwa tá a jẹ́ bàbá fún yín àwa mọ bẹ́ẹ̀ yìí ṣe àwa mọ bí ẹ̀yin ọ̀kọ̀ọ̀kan nínú ẹ̀yin ọmọ wa àmọ́ bẹ́ẹ̀ ṣe tó mo dẹ̀ mọ̀ pé ntí ìwọ ntó bá gbé dání mo mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó tiẹ̀ tẹ́wọ́ gbà nítorí pé wọ́n mọ̀ pé o kì í so níjàgídíjàgan o tí ní crisis nínú industry rí ẹnìkan ò tí wàá bá ẹ lórúkọ jẹ́ lórí íńtánẹ́ẹ̀tì rí so àwọn tán dẹ̀ súnmọ́ ẹ rèé wọn kì í fẹ́ sún sẹ́yìn nítorí pé wọ́n mọ̀ pé látijọ́ táwọn ti súnmọ́ ẹ Ọlọ́run ò dá wọn lẹ́bi látara ẹ Ọlọ́run ò dẹ̀ dá wọn náà lẹ́bi látara wọn so mo wá fẹ́ béèrè pé mo fẹ́ kó wọn náà promise ni pé ok iṣẹ́ tí mò ń ṣe yìí èmi àti ẹ ó ti jọ di ṣíṣe fún wa àtàwọn kọ̀ọ̀kan tí mo ti bá sọ̀rọ̀ sẹ́yìn náà tí àwọn náà ti agree pé ok kí gbogbo wa bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn kí àwọn tí wọ́n gbé Yorùbá Nation dání náà kàn lè mọ̀ pé definitely àwọn oní tíátà náà wọn gbẹ̀yìn rárá so mo fẹ́ kó o bá mi jẹ́jẹ́ yẹn pé àádìjọ máa gbé lọ báyìí ní ìdí àti báyànjà kì í ṣogun nǹkan kì í ṣogun àdá kì í ṣogun ọkọ̀ ogun kábàárà wa sọ̀rọ̀ nítòbínúbíni. pẹ̀lú ògbọ́nà kó tó di pẹ́ sọ ẹ má rí i pé iṣẹ́ tá a gbé dání gan àti àwa àlẹ́sìn àti mùsùlùmí ni o àti kírísítẹ́nì ni o àti ẹlẹ́sìn àbáláyé ni gbogbo ẹ̀ la fọ́lò but mo promise yín pé pẹ̀lú ògbọ́nà bẹ́ẹ̀ ti sọ bẹ́ẹ̀ ló máa jẹ́ àjọ máa jagun yìí ni a dẹ̀ dúpẹ́ Ọlọ́run ní payọ̀ jẹ́ but all over Nigeria abroad everything tí wọ́n jọ àgàgà àwọn tí wọ́n jọ ọmọ Yorùbá pàtàkì tí wọ́n ń fọ́lù wa tí wọ́n dẹ̀ láìkì wa Ọlọ́run á bá wa fún àwọn náà dé Ọlọ́run á dẹ̀ bọ̀ kán ṣàjẹ́ ká fọwọ́ wọ́pọ̀ Ọlọ́run á gbé Yorùbá délẹ̀ lérí pẹ̀lú ògbọ́lọ̀.
àmì sórí kó tó di pé torí mi fẹ́ kí interview yẹn gbàgbọ́n jù kó tó di wípé o máa wá lọ torí àbúrò mi àwọn èèyàn like ẹ gan comedy ẹ unique comedy ẹ kì í ṣe àkànṣe comedy sáà comedy ẹ ó unique débi wípé èmi tí mo jẹ́ onítíátà mọ̀ pé ó unique now nítorí ìdí èyí mo fẹ́ kó o ṣe nǹkan kan mo mọ̀ pé o ní followers tó pọ̀ mo dẹ̀ mọ̀ pé àwọn èèyàn tí ò tí ì mọ follow ẹ náà sì pọ̀ rẹpẹtẹ mo wá fẹ́ kó o fún àwọn torí pé mo mọ̀ pé lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa pè é from diaspora tí wọn ti ẹ̀ mọ̀ pé irú ẹ̀ náà tún lè yọjú sí pé mo gbé Yorùbá Nation dání wàláì téèyàn bá gbé Yorùbá Nation dání lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wà ní diaspora bí ẹni pọ́lọ́hún lòun tọ̀hún rí ni lójú wọn mo wá fẹ́ kó o bá mi fún wọn ní nọ́mbà tí wọ́n lè pè é sí ẹnikẹ́ni lè fẹ́ pè é bóyá àwọn náà fẹ́ tún béèrè nǹkan kan àátún jọ wúlò fúnra wa náà ókè mò ń travel bọ̀ sí ìlú báyìí o wọ́n mọ̀ pé gbogbo Yorùbá Nation tó ń bẹ ń bẹ wọn ó tẹ̀wọ́ gba ẹni ìwọ tí wọ́n dẹ̀ máa ń fò káàkiri bí ẹyẹ tí ó ṣe pé o kì í gbélé so gbogbo ìlú tó bá ti ń lọ ó mì pé gbogbo ìlú tó bá ti ń lọ ti dìlú ẹ nìyẹn wàá kàn tó bá ti pè èèyàn méjì péré àwọn èèyàn méjì yẹn ni yóò pe gbogbo àwọn èèyàn yòókù wọ́n á gbé ẹbí ọba ní ọ̀kan lára wa dé láti Nàìjà so ìdí nìyẹn tí mo fẹ́ kó fún wa ní nọ́mbà ẹ so that àwọn èèyàn á lè ní lọ́wọ́ wọ́n á dẹ̀ lè máa pè ẹ́. ok nọ́mbà mi ni 080 080 27 27 11 11 64 64 45 45 dákun sọ lẹ́ẹ̀kan sí. WhatsApp nọ́mbà mi nìyẹn so àwọn tó bá fẹ́ fọ́lọ́ dákun sọ lẹ́ẹ̀kan sí. ok 080 080 27 080 27 àbí. yà bẹ́ẹ̀ ni sà 11 11 64 64 45 45 ọ̀rọ̀ tó bá mi sọ tó bá fẹ́ follow ẹ ní Instagram gbogbo anywhere tó wà tó bá fẹ́ follow ẹ dákun bá mi sọ. tó bá fẹ́ follow mi lórí Instagram Okele_2. tó sọ lẹ́ẹ̀kan sí. Okele_2. ok. gbogbo àwọn tán jẹ́ àwọn Yorùbá Nation àjọ máa mọ̀ bó ṣe máa 20 and kí oníkálukú ní BVC ẹ̀ lọ́wọ́ òun ló máa jẹ́ kí gbogbo ọ̀rọ̀ tó wà lè kó yan. ojú ò ní tiẹ̀ ọ̀rẹ́ mi o àbúrò mi tí n bá wá tí ọba jẹ́ pé a ní ibì kan láti lọ kéde fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn èèyàn lórí Yorùbá Nation yìí already láti tẹ̀lé mi. pẹ̀lú ògo Ọlọ́run bẹ́ẹ̀ tó bá ti jẹ́ ìbílẹ̀ torí ìlú tàwa yìí àti sọ́fà tó bẹ́ẹ̀ni kò ń ṣe by owó ìta fẹ́ òun tá a mọ̀ bẹ́ẹ̀ all the same Yorùbá ronú aláti support Yorùbá for now time tàwa Yorùbá làwà. o ṣe àbúrò mi ojú òní tiẹ̀ mi ní white pẹ̀lú ògo Ọlọ́run mi ní fojú sunkún ẹ pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú gbogbo tí mo gbọ́ lẹ́nu ẹ lénìí lórí ọ̀rọ̀ Yorùbá Nation pẹ̀lú ògo Ọlọ́run ò ní fọwọ́ pa ní gbogbo tó ń wù ẹ́ láyé kò ní pa ẹ́ gbogbo tó ń wù ẹ́ láyé kò ní pa ẹ́
àmín gbogbo ohun tó o bá fẹ́ láyé Ọlọ́run á ṣe fún ẹ. àmín Ọ̀nà rẹ yóò tún túbọ̀ là sí. Bó o àmín ṣe dọ́gba pẹ̀lú àná tó ń ṣe déédéé lọ́wọ́ pẹ̀lú òní pẹ̀lú ògo Ọlọ́run ó tún bá ọ̀la dọ́gba. Àní fojú sunkún ẹ, àní faragbà àwẹ̀ rẹ, nítorí pé mo mọ̀ pé o bísí lálẹ́ yìí ọkàn wá ààyè kọ pé mi fẹ́ kí dádì mi pè mí kí n wá ní mi ò ráyè nígbà tí mo ti promise wọn. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó crop up tí ò fi yẹ ká ṣe ń tà ṣe lálẹ́ yìí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ó tó fi ìfẹ́ yẹn hàn. Ó fi ìfẹ́ hàn sí mi, ó fi ìfẹ́ hàn sí Yorùbá Nation. Ìfẹ́ tó wá fi hàn sí wa yẹn pẹ̀lú ògo Ọlọ́run yóò gbé e lọ́wọ́ sókè. Ìgbà tí ọmọ wa rí Yorùbá Nation ìgbà àní fi ẹ́ ṣàwátì o àbúrò mi. Tọmọtọmọ àní fi ẹ́ ṣàwátì o. Àwọn èèyàn ti mẹ́sẹ̀jì mi lórí WhatsApp báyìí. So mo mọ̀ pa sórí àwọn èèyàn àti ẹ̀bá ẹ̀sọ́ wo dákun sábà mi cháàjì aago yẹn. Sábà mi cháàjì aago yẹn. Torí mo mọ̀ pa àwọn èèyàn ó pè mọ́júmọ́ ni. O ṣé àbúrò mi. O ṣé àbúrò mi ojú òní tiẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ. Ẹ jẹ́ ká gbárùkù ti Yorùbá ló kàn. Yorùbá ló kàn. Rí i pé bóyá irọ́ ni mò ń pa. Mo sọ wípé kì í ṣe èmi nìkan ni ọmọ onítíátà tó gbé Yorùbá Nation dání. Pé àpọ̀ tá a gbé dání. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò kì í nígbàgbọ́ nínú ẹ̀. Bíi pé irọ́ ni mò ń pa. Ìdí rèé tó fà á tí mo fi take it upon myself pé pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ohun tí agbára mi bá ká màá mọ make sure pé àwọn èèyàn tó ní kì mí tó lẹ́sẹ̀ ńlẹ̀. Ìgbà tí ẹ bá darapọ̀ mọ́ ọmọ tí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìbọ́yá lórí Instagram tàbí lórí ẹ̀yin náà ó rí àwọn èèyàn rí iye èèyàn tó ń follow ẹ̀ fi mọ̀ pé ọmọ náà kì í kàn ṣe ọmọ sáà. So mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ̀yin Yorùbá Nation, mo fi orúkọ Ọlọ́run bẹ̀ yín, ẹ jẹ́ ká kóra wa pọ̀ ṣọ̀kan. Ọ̀rọ̀ yìí ìṣògùn àdá kì í ṣògùn ìbọn. Mo mọ̀ pé àwọn èèyàn kọ̀ọ̀kan tó máa ń sọ̀rọ̀ bínú lẹ́ẹ̀kọ̀ọ̀kan bó ṣe kan kálukú sí ni. Ẹ rí i pé nígbà tó Okele náà sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ní tí nǹkan bá kan mọ̀lẹ́bí èèyàn ńgbà míì ṣé ẹni tí wọ́n wá sínú ilé rẹ̀ tí wọ́n pa ọmọ tí wọ́n pàyàwó bóyá òun ráyè escape, ẹ dákun ṣé yóò kọrin gidi ni, ṣé ọ̀rọ̀ gidi ó jáde lẹ́nu ẹ̀ ni? Ẹni tí wọ́n pa ọmọ tí bàbá àti ìyá escape torí gbogbo agbára mi àti ọmọ tá a jọ ń sọ̀rọ̀ yìí àti àwọn kọ̀ọ̀kan tí mo ti bá sọ̀rọ̀ sẹ́yìn, gbogbo agbára wa pátápátá la fi máa bá àwọn èèyàn sọ̀rọ̀. Àníìdí àti báyàn jà. Èèyàn ò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ téèyàn lè sọ wà ńlẹ̀ tí kálukú náà ó fi mọ̀ pé lóòótọ́ mọ̀ ní nǹkan táwọn ẹni ń sọ. Kò dìgbà tá a bá jà, kò dìgbà tá a bá yọ̀ ọ̀bẹ, kò dìgbà tá a bá yàdá. So a bá àwọn èèyàn sọ̀rọ̀ ní ọ̀nà ẹ̀tọ́ tí ò ní sí pé a ní ẹnì kankan lára. Ẹ̀yin èèyàn mi, ẹ má bínú, a ní lè gba àwọn èèyàn láàyè láti pè torí ọmọ mi yìí ó busy. Ó kàn wá àyè yẹn fún mi pé ó kàn wá àyè yẹn fún mi. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin èèyàn wa tẹ́ join ní program yìí, ẹ dẹ̀ bá wa follow bàbá wa Sokoti torí pé kò ń ṣe èmi nìkan, oríṣiríṣi artist náà mo máa gbé wá, ẹ lè máa gbọ́. Ẹ lọ follow bàbá Sokoti lórí Instagram. So ti yé yín bẹ́ẹ̀ ṣe ń mẹ́sẹ̀jì yẹn mo rí gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ ẹ lọ follow bàbá Sokoti. Sokoti _ alágbẹ̀dẹ ọ̀run. A tún máa sọ nǹkan míì lórí fíìmù ni o, lórí kinní ni o, lórí Yorùbá Nation ni o, lórí ìdìbò ni. Ẹ follow bàbá Sokoti.
ẹ máa róríṣiríṣi. ẹ ṣe YouTube ẹ̀yin wọn yẹn dẹ̀ ní ń bọ̀ ojú wá òní. ẹ máa rí gbogbo wa láìpẹ́ láì jìnnà wọ́n máa bẹ̀rẹ̀ YouTube wọn ẹ rò pé bàbá Sokoti ò lè ṣe kọ́mẹ́dì òun tán rẹ̀ mo ti ẹ̀ ti bẹ̀rẹ̀ already mo ti bẹ̀rẹ̀ wọ́n ti ń wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà lórí ẹ̀. mo ti bẹ̀rẹ̀ Sokoti TV ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti ń ya wá náà so mo dẹ̀ mọ̀ pé látara ààrẹ náà ọ̀pọ̀lọpọ̀ ó tún ya wá torí ìwọ náà ò lérò lẹ́yìn mo dẹ̀ mọ̀ pé ẹ lọ fọ́lù bàbá Sokoti ẹ lọ fọ́lù Sokoti ojú òní tiẹ̀ ojú òní tiẹ̀ ọmọ mi ojú òní tiẹ̀ mi ní wáìtì ibi tí àrídé nìyí o pẹ̀lú ògo Ọlọ́run títí di àsìkò tí màá tún mú ẹlòmíì wá ẹ ti gbọ́ nǹkan tí Òkèlè sọ́nsìn ó ní pẹ̀lú ògo Ọlọ́run gbogbo bíkíbi tá a bá fẹ́ lọ láti ẹ̀ ti lọ báwọn èèyàn sọ̀rọ̀ ká lè sọ ìhìn rere tó wà lórí Yorùbá Nation ó lóun faramọ́ láti tìmọ̀ pẹ̀lú mi ojú òní tí àbúrò mi o so ǹjẹ́ títí di àsìkò tí a tún mú ẹlòmíì wá mo kí yín pé ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ gbogbo àwọn program mi ẹ máa bá mi like ẹ máa bá mi love ẹ máa subscribe fún mi so that kíní yóò lè rìn yóò lè débi tó yẹ kó dé tẹ́ bá wo àwọn èèyàn tó ń follow ọmọ mi àbúrò mi tẹ́ ń wò yìí tẹ́ bá máa yẹ àwọn èèyàn tó ń follow ẹ̀ bí n bá rírú wọn láti wo Yorùbá Nation lẹ́ẹ̀kan ẹ rí wípé ọ̀rọ̀ yóò circulate dé gbogbo ibi tá a fọkàn sí ọ̀pọ̀lọpọ̀ wa dẹ̀ ní èmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti ń jà fún ọ̀rọ̀ pé kí Yorùbá ìṣọ̀kan Yorùbá ṣe rí fíìmù kan wà tí mo ṣe tó jẹ́ pé mo lo Gani Adam nínú fíìmù yẹn ó ti pẹ́ gan mo lo ibà Gani Adam nínú fíìmù yẹn lórí ọ̀rọ̀ pé kí ìmọ̀ Yorùbá ó ṣọ̀kan pé ìmọ̀ Yorùbá ó ṣọ̀kan orí ọ̀rọ̀ yẹn náà la sọ̀rọ̀ ní tó ti ṣẹlẹ̀ láti bí nǹkan tí mò ń sọ bí roughly 20 years ago ni o padà mú wá sí orí Sokoti TV tí ẹ wàá wò tẹ́ fi rí pé yes àṣé àwọn ará bí yìí àṣé wọ́n ní ọpọlọ àṣé wọ́n ń ronú jinlẹ̀ torí pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lónìí àmọ́ pé yóò tiẹ̀ tún ṣẹlẹ̀ tó báyìí nígbà tí ò tí ì sọ báyìí làwa ti sọ tiwa so mo kí yín o ojú òní tì yín o àbúrò mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ o mi ò ní fojú sunkún ẹ o ẹ ṣé o. ẹ jọ wọn ní kí wọn wá subscribe sí Sokoti TV ẹ dẹ fọlọ Sokoti. o ṣé bàbá mi. fíìmù tèmi náà dẹ̀ ń bọ̀ láìpẹ́ carnival ó máa tó jáde. ok ṣé gbogbo ẹ̀yin wa. o ṣé ojú òní tí ẹ ọ̀rẹ́ mi o ṣé àbúrò mi. yes sir. thank you o ṣé o.